Ǹjẹ́ akíwa ní gbogbo tí ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì Cream Radio and TV. Èmi àwọn onípè torí ẹlòmíì kan torí yín ni. Mo kí wa nílé lóko lódò lẹ́yìn odi pàápàá jùlọ ibi tí ẹ ti láǹfààní àti máa wò mí kétékété ní ìkànnì Cream Radio and TV. Ẹ̀yin tún ní kí ló ń ṣẹlẹ̀ gangan? Olúwa fún mi láyọ̀ ṣe bí rédíò láti máa rí èmi náà kọ́ Ọlọ́run yìí kan náà ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ kí Ọlọ́run náà ṣe mọ̀ wípé inú gbogbo pátápátá wọn ní ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí Yorùbá gan nígbàgbọ́ wọn lẹ́ni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irúfẹ́ níbẹ̀ ó ti bẹ́ gidi ní oore ìgbèje tó ń bọ̀ tí ò mọ̀ ní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dà ayé aṣẹ̀dá ọ̀run òkìkí kí mọ́ láyà ọbẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ àtúbọ̀ bí orí ni bàbá yẹn o ẹ gbọ́ kò sí bá a ṣe lè kì í tá a kì í abá kì í níwá ó tó bẹ̀ tá a bá kì í lẹ́yìn ó tó bẹ̀ tá a bá kì í lọ́tọ̀ àti lọ́sì wa ó tó bẹ̀ nítorí pé ọba ló ní èémí inú ènìyàn pátápátá oníkọ́kọ́rọ́ ayé lọ́wọ́ ni bàbá yẹn àgádágodo ẹ̀mí gbogbo ènìyàn olùkọ́gun ọ̀run àjọsọ Èdùmàrè gbígbí nìkẹ́ awo bí àtẹ ẹ̀lẹ̀kẹ̀ ọ̀pá tírín kan lẹ̀ ó pọ̀run mìnìmìnì òjò tí járe ó túyàn á kí Ọlọ́run a kì í nítorí pé lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì lẹ́yìn Ọlọ́run náà ni. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Cream Radio and TV lẹ́ẹ̀kan sí i pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín jùjùjù Olúwafúnmiláyọ̀ ọmọ bàbá òye níraya ní Máṣàun aya wọn lọ́ọ̀lẹ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ títà tìbà èmi lọ́mọ Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà tún mẹ́rú abẹ́rú kó wọn lẹ́rú lójú ogun Èdùmàrè tó sọ̀rọ̀ mi ní state and capital ìbá yìí ni mo ṣe bọ Ọlọ́run mo wá ṣèbẹ̀yìn èèyàn tẹ́ ẹ̀ ń wò mí nítorí pé tẹ́ ẹ̀ bá wò mí ẹ gbọ́ kí lèmi á sọ tẹ́ ẹ̀ bá máa gbọ́ mi kí ni mo fẹ́ wí ìdí rẹ̀ tí mo ṣe ń kí wa mo sì kí gbogbo ẹ̀yin èèyàn mo kí yín thanks for the comment thanks for the love like share mo máa dúpẹ́ gan-an ni mo dúpẹ́ pé òkun lágbára lọ́wọ́ Elédùmarè owó tẹ́ fi ń subscribe yẹn kò ní ṣe kí ni kò ní tán àbùdí ní tolókun àbùdí ní tọlọ́sà orí ètò yìí láti wá wáyé ètò owó náà ni mò ń perí ṣó yẹ kó dohun ìgbàgbé ẹgbọ́n ṣó tiẹ̀ yẹ kó dohun ìgbàgbé àkàrà wíwọ̀ ìgbẹ́ ṣó yẹ kó dohun ìgbàgbé kò yẹ kó dohun ìgbàgbé ìṣe wa àṣà wa ìhùwàsí wa ìsọ̀rọ̀ wa kódà Yorùbá tún ní ìjẹun bẹ́ẹ̀ ni tọ́mọ bá ń jẹ Yorùbá ló ní ìjẹun pé kí ló dé dádì ìwà ẹ má fi ṣíbí gba ibi àbọ̀ ìmọ̀ ẹ fẹ́ kọrin ni abẹ́fẹ́ lùlù abẹ́fẹ́ jẹun èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta Yorùbá ló ní ìrìnsí o ọmọ tó bá rìn tó ń fẹsẹ̀ wọ́lẹ̀ Yorùbá ní kí ló dé ọlọ́màjì aróṣì mi ò gbọ́dọ̀ rí kó tún fẹsẹ̀ wọ́lẹ̀ mọ́ oríṣiríṣi ọ̀nà ṣé ẹ tẹ̀ ráwọn ọmọbìnrin tá a bá ń dàgbà bọ̀ àwọn ìyá tó mà bí wa mo mà kí wọ́n mà ṣe gan mà ní lágbára lọ́wọ́ Elédùmarè ẹ máa jẹ ọmọ kalẹ̀ èyí tẹ́ tí ń jò mà ní korò lẹ́nu yìí èyí tí àwa tàṣìṣe àfẹ́rí àwọn òbí wa lọ́rọ̀ kan àbí kejì lágbára lọ́wọ́ Elédùmarè ohun tó fi sílẹ̀ ò ní bàjẹ́ àwọn ìyá àwọn bàbá yìí máa gbìyànjú àwọn obìnrin la ní ká máa tari kíní ìta átàrí ẹ̀ ta ni àwọn ìyá ìkárè náà ìwọ̀ ẹ̀ wọ́n ní tọ́mọ bá dáa bàbá ẹ̀ wọ́n á kí èyí tó bá kú díẹ̀ ká tí wọ́n ní ìyá ẹ̀ ní jàre kílẹ̀ ti ní òrí pàápàá jùlọ àwọn tó bá tẹ̀lé kán tó wá fi gbogbo ọmọ bóbìnrin wọn ní òbí kinní kan lóòbí kinní kan ẹ gbọ́ ẹnu mi nítorí pé ọ̀rọ̀ àgbà ni mo kí wa lẹ́ẹ̀kan sí i ojú tẹ fi ń wò mí kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di ohun ànáwó àbáàdì lé lórí láṣẹ Èdùmàrè àwọn kan lè wò tún náà náwó àbáàdì èèyàn máa lọ ṣe tẹ́ẹ̀sì bí mo fẹ́ ṣe check-up gbogbo ara mi tó bá lọ fẹ́ ṣe check-up gbogbo ara wọn yẹtí imú ẹnu ẹ̀jẹ̀ omi ara wọ́n á tún yẹ oríṣiríṣi ìgé àwọn àtàǹdẹ̀gàn wọ́n á tún yẹ̀ wò ìyẹn nípa lọ náwó sí lára ọ̀tọ̀ wípé afẹ́bímọ bí ara mi kù dé káàtó ni kò ń ṣe wípé ànáwó àbàdì nìyẹn láṣẹ Èdùmàrè ànínáwó àbàdì ẹ ṣe ń tẹ̀ ń wò mí ẹ máa bá wa gbẹ́tò bọ̀ ṣó yẹ kó dùn ìgbàgbé lẹ́tọ̀ ètò ní ṣó yẹ kó dùn ìgbàgbé ní ìkànnì Cream Radio TV ẹ gbọ́ mo gbàlejò mi wá Kàṣàgùà ni ṣé àkókò ṣàlàyé fún yín níjẹ̀jọ́ mo ṣàlàyé fún yín níjẹ̀jọ́ pé tá a bá sọ pé ṣó yẹ kó dùn ìgbàgbé àwọn kankan bẹ́ẹ̀ tí ò lè dùn lẹ́nu tèmi tá a bá ní ṣó yẹ kó dùn ìgbàgbé nígbà tá a bá sọ̀rọ̀ gbéyàwó 20 ọdún 40 ọdún 25 ẹ dákun bó lèmi ṣe lè fẹ́ ṣàlàyé tá a bá ní kó yẹ kó ṣó dùn ìgbàgbé bí àlejò mi tí mo gbé wá lẹ́nìí àfáwọlé ló pé Amsat tá a bá ní kó yẹ kó dùn ìgbàgbé àwọn fẹ́ bá wa sọ̀rọ̀ nípa àwọn kankan tí àwọn èèyàn ń ṣe tó jẹ́ pé ọjọ́ orí làwọn èèyàn fi máa ń wò ó ọjọ́ orí náà fi máa ń wò wá ní pé ọjọ́ orí ni àwọn èèyàn máa ń ti ń gbàgbé pé experience gangan ni bàbá ọjọ́ orí nítorí pé àwọn ẹ̀dá kan bẹ̀ wọ́n ní ìmọ̀ Ọlọ́run fi jíǹkì wọn pọ̀ ṣùgbọ́n ìmọ̀ yìí ọjọ́ orí wọn lọ fa ẹ má bí bẹ́ẹ̀ yìí lọ rí pé mo yà á lé ọjọ́ orí wọn lọ ìyẹn ni pé wọ́n ní ìmọ̀ tó ju ọjọ́ orí wọn lọ ni àwọn ẹ̀dá kan bẹ̀ tó jẹ́ pé ìgbé ayé tán gbé wọ́n ní ọkọ wọ́n ní ìyàwó ṣùgbọ́n àwọn bùkátà tí
ó ṣíwájú kan tó níyàwó kan tó lọ́kọ ó jọjọ́ orí wọn lọ. Àwọn ìyá kan bẹ jẹ́ pé wọn ò tí ì níyàwó rárá, wọn ò tí ì lọ́kọ rárá, ṣùgbọ́n àwọn bùkátà tó ń gbé ó jọ ọlọ́mọ 2 ọlọ́mọ 3 lọ. Ṣé bàbá ọlọ́mọ kan ti wá máa ṣàlàyé pé ẹ̀gbọ́n Nàìjíríà yìí ó kà sí àrà kí wá ní kẹ́ni tó ti ń gbé bùkátà kí bùkátà tó de kí ni kó ṣàlàyé. Ẹ̀gbọ́n àwọn tó jọjọ́ orí wa lọ là ń ṣe ní ìkànnì, àwọn tó jọjọ́ orí wa lọ lè tó ipá pàdúdé ètò ṣó yẹ kó doyin ìgbàgbé, ṣùgbọ́n ẹ̀yin aráalé ẹ̀yin àlejò wa ẹ̀yin lè bá wa tàn mọ́lẹ̀ sí sàn-án tí a fi yé wa kété. Ọ̀rẹ́ yìí ní lẹ́ẹ̀kan sí ọmọ yín Olúwafúnmiláyọ̀ ọmọ bàbá òye níran àyà ni máa ṣàwọn. Ẹ̀gbọ́n mò ń bọ̀ ná pẹ̀lú tani pẹ̀lú àlejò mi tí wọ́n bá mi sọ̀rọ̀, tí wọ́n bá mi yànnàná, tí wọ́n bá ní aráalé sọ̀rọ̀, tí wọ́n á yànnà náà wípé kí gangan ló ń jẹ́ ṣó yẹ kó doyin ìgbàgbé. Ọwọ́ wọn ló kù sí, ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ sẹ́nu mi ná nítorí nǹkan mi kàn nítorí àlejò wa wọ́n gbáradì bọ̀. Wọ́n fẹ́ wá bá Olúwafúnmiláyọ̀ lálejò, wọ́n fẹ́ wá bá ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà lálejò, wọ́n fẹ́ wá bá ẹ̀yin àgbáyé lálejò, wọ́n wá bá wa lálejò ní ìkànnì Cream Radio and TV. Àdìsá Ọláwálé social security lẹ́yìn. Ọ̀rọ̀ kí sọ̀rọ̀ ṣàkọ́ ìjọ ìṣòro. Alátìlẹ́yìn ló kú pẹ̀lú ìyá sùúrù ni mo kí wọn. Ọ̀rọ̀ kí sọ̀rọ̀ ṣàkọ́ ìjọ ìṣòro. Gàdé Adésọ̀kan bẹ́ẹ̀ rárá. Ọ̀rọ̀ àti sọ́kùn mọ́rùn gbogbo ọ̀dà tí àgbéga ní ọ̀sáyé ọdún 3 láti dúró rárá. Ẹgbẹ́ òkè ìkànnàbó òkè social club sórí ire. Nínú Òṣogbo ẹni ní wọ́n láti wọ̀ gbàyọ̀gbà lọ́dún lókun ọlọ́jọ́ gbogbo. Tàbí kílẹ̀ ò jáyé sí ọ̀rọ̀ kí sọ̀rọ̀ ṣáà. Gbogbo ara ilé ṣàlàfíà ni mo bá yín ẹ ṣeun ẹ kó àtàárọ̀. Àlejò mi ti wà ní ìkànnì yìí, àlejò mi ti wà ní ìkànnì Cream Radio and TV. Àlejò mi wọ́n ti wà ní ìkànnì Cream Radio and TV. Ṣé mọ̀ pé mo máa ń ṣàlàyé fún yín ẹ̀yin èèyàn wa wípé torí nǹkan mi kọ́ torí yín ni. Ṣé wá rí kò ń ṣàlẹ̀ ẹ wò pé ọkùnrin náà ló láyà tẹ́bọ̀jẹ̀, àwọn náà lè wá bá wọn níkànnì Radio and Cream mú, àwọn náà lè wá bá wọn níkànnì yìí, àwọn náà lè wá sọ̀rọ̀ àtobìnrin náà, kódà àtàrúgbó àtòmìdán àtọmọdé àtàgbàlagbà, oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣẹ́ ìjọba, ẹ̀yin àgbẹ̀ pàápàá ṣó yẹ kó doyin ìgbàgbé òfin yín sílẹ̀ kò gbàgbé yín nítorí pé ẹ̀yin gangan lẹ́ni yọ ọbẹ̀, ẹ̀yin gangan lẹ́mọ bó ṣe ń dún, ẹ̀yin gangan ló yé ju bó ṣe yé Olúwafúnmiláyọ̀ lọ. Àlejò mi mo kí àlejò mi káàbọ̀ sí ìkànnì rédíò ìkànnì Cream Radio and TV. Lágbára lọ́wọ́ Elédùmarè kò ní í bàjẹ́ kò sì ní fẹ́ bàjẹ́, lágbára lọ́wọ́ Ọlọ́run àwa níròǹgbé sọnù bí ò ṣeun ṣe bí ọmọ. Mo kí àlejò mi káàsán. Káàsán olóòtú. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Àwa ni ẹ o. Gbogbo ara lè ń kọ́. Olúwa ṣeun. Àwọn aráalé fẹ́ mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀, àwọn aráalé fẹ́ mọ ta gangan lálejò mi, àwọn aráalé fẹ́ mọ̀ yí pé ayé Adémáṣà ó máa ń dára, àáfàá ló tún gbé wá bẹ́ẹ̀ ni. Ṣé ìmọ̀ pé mi máa sọ pé ọkọ̀ náà lèmi fi máa bẹ̀rẹ̀ ètò tí mi ò bá tún gbẹ́rò bí ìwàjọ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ wòlíì, ó lè jẹ́ olùṣọ́ àgùntàn, ó lè jẹ́ oríṣiríṣi àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó wà káàfàtà. Àwọn ìwà gbẹ̀rẹ̀ṣẹ́ Ọlọ́run ṣáá wá o, àwọn tó jẹ́ pé wọ́n mojúbọ Ọlọ́run gangan nísànsán. Ṣé ẹ mọ̀ pé àfáà yàtọ̀ sáfà bí bẹ́ẹ̀ kọ́ níjàre àlejò mi. Ẹ ṣeun, wòlíì sì yàtọ̀ sí wòlíì, wọ́n ní kódà ọmọ kéwú ó yàtọ̀ sí ọmọ kéwú. Àlejò mi ẹ bá dárúkọ yín fáwọn aráalé tó ń wò wá. Mo kí gbogbo ilé pápátá mo dẹ̀ kí gbọmọ Nàìjíríà pátá lápapọ̀ tí wọ́n ń wò wá ní ìkànnì Cream FM ní ìkànnì Cream TV. Bẹ́ẹ̀ni. So iléeṣẹ́ yìí kò ní dohun bàjẹ́ kó lè gbọ́ lọ́wọ́ bá. So orúkọ tèmi ni Alfa Lukman Orelope. So tí mo jẹ́ ọ̀kan lára àwọn sọ̀fíọ̀ so ní ìlú wa ní ìlú Ìbàdàn wa ń bí, bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa, bẹ́ẹ̀ náà ní gbogbo Nàìjíríà pátá lápapọ̀. So tí àwọn èèyàn mọ̀ mí sí Sọ̀fíọ̀ Orelope. Ẹ ṣeun. Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa, ṣé ẹ ti gbọ́ ẹ̀yin aráalé
àlejò mi rèé Sofio ni wọ́n àfáà gangan la pè jọ orúkọ tẹ́mi máa ń pọ̀ máa bó ti náà wà ní àfáà Lukman Orelope àwọn ni wọ́n ń ṣojú olóyè Kabiru bẹ́ẹ̀ ni olóyè Kabiru Ọlánrewájú tí ò sì ní rẹ̀yìn èmi á máa pè wọ́n ní bàbá Àrẹ̀sà àbí ká sọ wípé Àrẹ̀sà lágbára lọ́wọ́ Elédùmarè kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ àwọn tó ń iléeṣẹ́ KBF Ventures bàbá akínyìn lágbára lọ́wọ́ Elédùmarè iná ò ní tọ́wọ́ yín ẹni tẹ́ ẹ rán wá ni o àtẹ̀yìn ni o ẹ ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ ẹ ní bá wọn tá lè òòṣà àlejò mi ìjẹ́ tàbá bini léèrè lórí ètò yìí á pè ètò yìí ní ṣó yẹ kó dùn oyin ìgbàgbé ẹ jẹ́ kí kọ́kọ́ taari ìbéèrè sí yín àwọn kan wọlé yín gan mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àkọ́kọ́ náà ibo ni ìlú bàbá wa tí mò ń bá sọ̀rọ̀ yìí. A dúpẹ́ fún Ọlọ́run bá. Alhamdulillah. ọmọ ìlú náà ni èmi náà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí bó ṣe jẹ́ pé agbègbè Òkè Ògùn ni ó jẹ́ ìlú abínibí tèmi. níbo lókè Ògùn gan-an. ní ìlú Ìpàpọ̀ ní Ìpàpọ̀ Olé. ẹ ṣeun. ọmọ ibẹ̀ gangan ni. láti Ìpàpọ̀ tí ẹ wá rí i pé tó yẹ kó doyin ìgbàgbé àwọn òwò amúgbàdá àmú kékeré wọ́n ní wípé kọ̀ọ̀kan díjú akèrè ó díjú ìyẹn tẹ́yìn ọ̀bà tó dòótọ́ sí ni ṣe rí i pé àwọn tiwa báyìí ẹja ńlá ló gbé kò sí ẹ gbọ́dọ̀ gbé kékeré mélòó lára tí a náà tí ó tún padà wà máa gbé kékeré àlejò mi lẹ́ẹ̀kan sí mo kí yín mo béèrè béèrè kan kí lẹ́yìn rò pé àwọn kẹ̀kẹ́ tó ti ń doyin ìgbàgbé ẹni ọmọ Ìpàpọ̀ ní ọmọ nípínlẹ̀ Ọ̀yọ́ tí a ń bí ìyẹn ni pé gbogbo wa náà ní ti ṣe yìí lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run tó ṣe yìí ẹ jẹ́ múnú orin àwọn alásàlá tí wọ́n Ọlọ́run tó ṣe yìí a dúpẹ́ Ọlọ́run tó ṣe yìí ẹ ṣeun ọ̀rọ̀ ẹ̀gbọ́n látẹnu ọ̀tá ẹ ti fagilé ọgbẹ̀gbẹ̀ látẹnu ọ̀tá lórí wa Ọlọ́run bá wa fagilé kí lẹ́yìn rò pé ó ń dohun ìgbàgbé lásìkò tá a wà yìí ní sàmánì tá a wà yìí lórílẹ̀‐èdè tá a wà yìí pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá ẹ kàn bá mi yànnà náà ẹyọ kan àbí méjì tẹ́ ẹ mọ̀ pé ó ń dohun ìgbàgbé. ẹ ṣe gan olóòtú. ẹ ṣe rẹ káàbọ̀. Ọlọ́run ní pàlàkàyè yín. àmín Ọlọ́run. tí a bá wo àwọn pàtàkì ohun tó yí kò yẹ kó dohun ìgbàgbé òun ni gẹ́gẹ́ bí èdè abínibí wa gangan. àtẹ̀wọ́ àfọ̀rọ̀ ló pé dà èdè abínibí wa gangan lẹ́yìn tó sì jẹ́ pé tí ayọ̀ Ọ̀yọ́ ń tẹnu mọ́ gangan rèé ẹ̀kẹ́jì òde. so and then tí a bá wò ó lẹ́yìn èdè abínibí wa ìmúrasí wa gangan ní ìmúrasí wa tó jẹ́ ìmúrasí ti Yorùbá àwọn ìmúrasí wo ni ìmúrasí wa tó yẹ kó dohun ìgbàgbé bí nígbà ayé àwọn bàbá wa bí ká wọ dànsíkí kábíyèsí kárán kí wọ́n wọ aṣọ òfì so kí wọ́n lo ká wọ aṣọ àti ká wọ àwọn ẹ̀mí ní àǹkárá ní o nǹkan kábẹ̀bẹ̀ tí a jáde àwọn èèyàn kan wá sọ wípé kẹ̀mbẹ́ kẹ̀kẹ́ yìí sọ yẹn nígbà náà wọ́n ló ń wẹ̀sì aṣọ èwo làbúrò fi aṣọ ọ̀pá bíi 12 mẹ́ẹ̀ẹ́dógún kó fi ránṣọ èèyàn kan nítorí yẹ kéèyàn bíi mẹ́rin ọwọ́ irú aṣọ ọ̀pá 12 nìsín Idris ó lè fi ránṣẹ́ ìgbéje. ń ṣe rí èròǹgbà títí wọn nìyẹn. kábíyèsí. léyìí tó fi jẹ́ wípé àṣà tiwa làwọn ọmọ gbọ́dọ̀ máa gbéga ó ṣe léwu kórè àgbẹ̀rọ̀ kó àṣà tiwa dànù. kò ṣe kó dànù. àgbẹ̀rọ̀ máa jẹ́wọ́ pé Yorùbá ni Yorùbá ọmọ jẹ́ bá a bá dé àwọn ìlú mi àwọn máa sọ èdè títí wọn so àmọ́ àwa bá a bá lọ ìlú mi èyí tó yẹ pé yé èdè tó yẹ ká náà mọ̀ ọ́ sọ ìmúrasí tó yẹ ká fún wọn dáhùn pé ọmọ Yorùbá nílé yìí ò kankan èyí ká ṣe bẹ́ẹ̀ àní ṣe bẹ́ẹ̀ so léyìí tó yẹ pé èmi ní àwọn ohun ìgbàlódé ó ti fẹ́ ká mọ̀ gbàgbé àwọn àṣà wa àwọn ìṣesí wa àwọn ìsọ̀rọ̀sí wa léyìí tó yẹ pé àwọn bàbá wa gan wọ́n ti fi gba nǹkan wọ́n ti fi kọ́ wa láti ilẹ̀ láti gba ìwé wa àmọ́ bí ayé ṣe ń lajú so àwọn nǹkan yìí àfẹ́ mọ jẹ́ kó dohun ìgbàgbé tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. ẹ bá ń tó pọ̀ pàtẹ́wọ́ fún àfà Orelope lágbára lọ́wọ́ Elédùmarè kò wá ní dohun ìgbàgbé ẹ bá mi sọ nílé o wípé àṣà àti ìṣe ìmúra àti ẹwà Yorùbá kò ní torí mi bàjẹ́ tí mo sì nígbàgbọ́ pé kò ní torí gbogbo wa bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ gbọ́ àlejò mi tí wọ́n jẹ́ àfà Lukman Hamzat Orelope ṣé mo gbà tí wọ́n ṣojú bàbá wa olóyè Kabiru Ọlánrewájú Àrẹ̀sà tí wọ́n jẹ́ mọ́gàjí àbí balógun kábíyèsí bàbá alágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run lọ́rẹ̀ mi yín balógun gbogbo Àrẹ̀sà pátápátá ní tilé toko bàbá ọlọ́túbọ̀ lọ́rẹ̀ mi yín bẹ́ẹ̀ ni aṣojú wọn rèé láti Ìpàpọ̀ lọ́hùn bàbá lágbára lọ́wọ́ Elédùmarè àlọ́ ti dá àbọ̀ ti dá àlọ́ sùn ẹ wà ní rògbé sọnù bí òṣìṣẹ́ bí ọmọ àwọn ìbéèrè tèmi tí wọ́n fẹ́ béèrè rèé
pàápàá jùlọ àní ṣó yẹ kó dùn ìgbàgbé ṣó yẹ kó dùn ìgbàgbé iṣẹ́ tẹ èèyàn láàyò iṣẹ́ wọn lẹ̀ mọ̀ ni. ṣùgbọ́n bí mo ṣe ń fojú wò yìí ọmọdé tó wà ń kó àgbà níṣẹ́ yìí o nítorí pé èmi ò rò pé torí tá a bá fojú inú wò ó bá a bá wà níbi tí wọ́n ti ń wọlẹ̀ nígbà tí àwa wà ní kékeré táwọn wo àrélù ní yánpọn yánrin ní nǹkan kan oríṣiríṣi àwọn eré ìgbà náà tó jẹ́ pé ó wà scary bóyìnbó lóyìnbó ṣe máa ń pè é tí Yorùbá bá sọ pé ó bani lẹ́rù ìgbà náà wọ́n ní ó ṣọ́fọ̀ ọlẹ̀ ṣíṣe sì wà mọ́ lásìkò tá a wà àbí tó bá tiẹ̀ wá wà ṣé ìgboro ló sì wà ní àbáwọn oko Ìbàdàn àbáwọn oko lórí ẹlẹ́kàjẹ̀ka tó jẹ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ àbí nípìnlẹ̀ Ẹ̀bọ̀mí. ẹ ṣé gan olóòtú ẹ ṣé púpọ̀ Ọlọ́run ní pàlákà yìí. àṣẹ ìdùnnú. ṣe rí nípa ìbéèrè tí ẹ béèrè yìí pé nípa ṣé wọ́n máa ń ṣe ọ̀fọ̀ ọlẹ̀ àwọn nǹkan yìí kò wọ́pọ̀ mọ́. kò wọ́pọ̀ mọ́ lásìkò yìí. lásìkò tá a wí yìí lótìtọ́ ó ń bẹ ní àwọn ibi tí ń bẹ àmọ́ kò wọ́pọ̀ mọ́ torí gbogbo àwọn nǹkan ọ̀làjú yìí tá a bá ń sọ nípa ọ̀làjú ó ti jẹ́ ká mọ̀ gbàgbé àwọn ìmìlà àwọn ìṣẹ̀ṣe wa kọ̀ọ̀kan tó yẹ ká máa ṣe. tó yẹ ká máa ṣe tá a ṣe. so léyìí tó dẹ̀ yẹ pé gbígbàgbé tá à ń gbàgbé àwọn nǹkan yìí so ó ń fa ìfàsẹ́yìn ó dẹ̀ tún ń fa ìpalára nídìí iṣẹ́ ẹni so kódà níbomi gan ó tún ń fa bóyá ká pè ní ìdíwọ́ so léyìí tó jẹ́ pé bóyá àwọn nǹkan ìtọ́ tá a bá ṣe lásìkò tó pé tá a bá tó máa ń ṣe lásìkò tó yẹ so kò ní máa sí bóyá èmi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà míì téèyàn ń kó ní orí ilẹ̀ báyìí ní bóyá wíkíní ni kò ní máa sí. ẹ ṣeun ìbéèrè tí mo fẹ́ béèrè bàbá mi kan bẹ nígbà tí wọ́n wà láyé Sọ̀fíọ́ Owólabí Jacob kọ́ lọ jọ kó bá wa ẹni tó ń fi sílẹ̀ kó má bàjẹ́. wọ́n rán àwọn ọmọ kan lọ sí Ẹdó lọ́dún náà lọ́hùn-ún káwọn ọmọ ètò wá dé Ẹdó láti Ìbàdàn ó kù bóyá bí wákàtí kan tí wọ́n ó dọ̀hún bàbá pa bá pè ẹ má dọ̀ ọbẹ̀ yẹn mọ́ ẹ ní dáàmú àwọn ọmọ náà tún padà wá sí Ìbàdàn nígbà tí ẹni tó sorí kunkun tó wọn tí nọ́mbà rẹ̀ lọ tóun lọ Ọlọ́run ló ṣàlọ́rọ̀ ẹ̀mí ẹ̀ Ọlọ́run ló yọ tí àwọn ìpèníjà ìbádé ojú wo lẹ́yìn ṣe fi máa ń wò ìgbèdéke wo lẹ́ máa ń gbé sí jẹ́ rò wípé kádàrá aláwọ̀ kàkádìrì ni àbẹ́tòrò wípé àṣìṣù àbó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀nà wo lẹ́ máa ń gbé gbà tí ìdojúkọ bá dé. ẹ ṣe gan olóòtú gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan ló máa ń ní ìpèníjà títí ẹ̀ àmọ́ tí ìpèníjà ọ̀hún bá dé èèyàn gbọ́dọ̀ dúró pé nígbà tó ti dé yìí o nǹkan kan so èèyàn gbọ́dọ̀ dúró lórí pé bọ́lọ́run ṣe ní kíkiní yìí kó wá kéèyàn gbà ní àsìkò yẹn pé Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ so àmọ́ téèyàn àbá gbà pé kíní tá a bá sọ pé akàn aṣẹ́ àfẹ́ ṣagídí ni kankan pé kíní ni Ọlọ́run yẹ ká bára wa níbi tá a ti fẹ́ ni. kábíyèsí ẹni tí mo tún wá fẹ́ béèrè rèé gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò ṣé kò kí ní gẹ́gẹ́ bá a ṣe mọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ fẹ́ lọ sí ìrìn àjò tó jìnnà bóyá bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọjọ́ kan ọjọ́ méjì kódà ó lè ná yín lọ́jọ́ márùn-ún báwo lẹ ṣe ń láǹfààní àti ṣe torí ẹ tẹ́mi wò yìí kì í ṣe wípé síngù o báwo lẹ ṣe ń láǹfààní àti ṣe tó bá jẹ́ síngù náà ni báwo lẹ ṣe láǹfààní àti ṣe nígbà tí ìyàwó bá dé tọmọ tí ń wọ pé ìrìn àjò yìí kọ́ mọ́ pa iṣẹ́ mi lára. ẹ ṣe gan púpọ̀ lótìtọ́ bí iṣẹ́ wa bá ṣe ń wá wọ́n ní àwọn Yorùbá ní ibi iṣẹ́ ni láti mọ́ni lọ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni adébíṣẹ́ má kọ́ wọ́n sì lágbọ́ ọ̀lẹ́. so wọ́n dẹ̀ ní àgbà ọ̀lẹ ni so agbọ́dọ̀ ààyè iṣẹ́ ọ̀tọ̀ ni so ààyè títí pé bóyá ẹbí ọ̀tọ̀ ni agbọ́dọ̀ ṣetán pé ìkan gbọ́dọ̀ pàkan lára so tá a bá wò pé ìdí iṣẹ́ ni ìdí iṣẹ́ ni ìdí iṣẹ́ ni ìdí iṣẹ́ ni so àwọn Yorùbá wọn náà sọ pé ẹ̀mí iṣẹ́ ogun ju ẹ̀mí èèyàn ọmọ táàtì ẹ̀ tí ìsun rẹ̀ yóò tún bá. so ogun ju ẹ̀mí èèyàn lọ so tí gẹ́gẹ́ bí ẹ ṣe wí nípa pé bóyá ṣe tá a bá ní iṣẹ́ ní àwọn ìrìn àjò tá a bá lọ àwọn Yorùbá máa ń pa òwe kan mi àwọn bí wọ́n ṣe máa ń sọ pé ẹ̀ṣọ́ ká bá yín so bóyá pé ká lọ ká má wẹ̀yìn pé òun ni ò da. ká lọ wẹ̀yìn lọ́bẹ̀ lẹ́dẹ̀ jẹ́ so ẹ ṣe gan lótú so tá a bá gbogbo àwọn iṣẹ́ tó bá ti wá fún wa so àwọn àsìkò máa wà ok o a fẹ́ lọ lọ ọ̀sẹ̀ mẹ́ta ni o a fẹ́ lọ lọ oṣù kan ni o kankan so a ti mọ̀ pé weekend wà so èyí weekend yìí láfi wálé láti wá sojúṣe wa tó bá yẹ ká ṣe lórí fún ẹbí wa ni o lásìkò ni o tó yẹ ká ṣe
so Ọlọ́run dẹ̀ tún wá ṣe wọn ayé ti dayé ìgbàlódé so ní ọwọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n kó dáa pé lójoojúmọ́ gan ọwọ́ pé bàbá ṣe rí wọn sójú a ní láti máa pè wọ́n ká mọ̀ àláfíà wọn báwo ni ilé ṣe rí báwo ni ò ṣe rí so and then nípa pé bóyá ìbéèrè tẹ́tún béèrè pé bóyá ẹni tí ó bá tí níyàwó ńlé báwo ló ṣe máa ṣe pẹ̀lú kankan yìí. tí ó bá di pé ṣe wọra tán. tó bá di pé ṣe wọra tán ẹ̀yin àgbàlagbà náà wọ́n ní pé àti kékeré láti pẹ̀ka àrùkò so àwọn nǹkan yìí a gbọ́dọ̀ máa fi kọ́ra wa láti ìpìlẹ̀ so àwọn nǹkan yìí táwa máa fi kọ́ra wa láti ìpìlẹ̀ pé báwo mo ṣe fẹ́ máa ṣe báwo mo ṣe fẹ́ máa rìn ẹni tó yẹ kó bóyá ẹni tó yẹ kó ń dágbé so tí ò tí ní bùkátà bóyá ìyàwó wò àbọ̀mọ́ wọ̀ so kó yẹ pé ọwọ́ pé àwọn òbí rẹ̀ gan tíṣẹ́ bá wá so ó kàn lọ fámi agbárí so kò ní bójú wẹ̀yìn fún àwọn tó fi sílẹ̀ ńlé so báwo ni wẹ́ni yìí tíyàwó bá dé tọmọ bá dé báwo ló fẹ́ máa bójú wẹ̀yìn fún wọn. kábíyèsí ṣé ẹ rí i pé ní ìkànnì Ìyàmọ́ tá à ń ṣe lórí ètò Ìyàmọ́ tá a yàn láàyò pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan àwa gangan ní lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn là máa ń fọwọ́ ara wa sẹ́yìn ṣé ẹ rí i pé gbà tí àlejò mi dé bó bá ti sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta wọ́n fòwe kankun tó bá ti sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta wọ́n fòwe kankun ìyẹn ni pé wọn tí wọ́n pè ní ọmọ Yorùbá gangan ní sàn-án-sàn-rè lágbára lọ́wọ́ Elédùmarè ọpọlọ yìí ò ní í jọba ó wá kù ìbéèrè kan sí méjì tí máa béèrè ká tó wọ inú àlọ́ lọ èyí tí mo fẹ́ béèrè rèé tí ẹ bá lórí ilẹ̀ kan wípé ọ̀dà mo lórí ilẹ̀ yìí a fẹ́ wọn ilẹ̀ yìí a fẹ́ pè bó ṣe yẹ àpò tọ́rọ̀ bá dọ̀rọ̀ àwọn ọmọ nílẹ̀ tó di àjàkú akátá ọ̀yá ẹni orí yọ ó di lé báwo lẹ ṣe ń tò ó ṣé ó láwọn tẹ̀ lọ bá ní o àbí báwo ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé wọ́n gbéṣẹ́ fún yín wọ́n tún gbéṣẹ́ fún barista kan tó tún wá jẹ́ Sọ̀fíọ̀ bàbá yìí ọdún orí rẹ̀ ó ti tó ẹni 100 ọdún àbí 50 ọdún ẹ̀yin sì lélẹ́yìí ẹ̀jọ́ ọmọ 30 ọdún tó 40 ọdún lọ bóò lẹ́sẹ̀ ṣe àárín yẹn láti má tẹ aṣọ àgbà mọ́lẹ̀ àkọ́kọ́ ẹ̀kejì ni pé bóò lẹ́sẹ̀ ṣe àṣeyọrí láàárín ẹ̀yin onílẹ̀ àtàwọn onílẹ̀. ẹ ṣe gan púpọ̀ lótú ṣe rí ibi tí ẹ lọ́hùn ọ̀rọ̀ ńlá ni alákọ̀ọ́kọ́ tí ẹ kọ́kọ́ béèrè ìyẹn ni nípa wípé tí a bá dé orí ilẹ̀ bóyá tí bóyá gbígbọ́n mi sí omi ò tó bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ọmọ onílẹ̀ àti àwa tí wọ́n ń gbéṣẹ́ fún iye náà ni wípé mo rí gbogbo nǹkan wá láyé ó gbọ́dọ̀ ní sùúrù so bá a bá débì kan àkọ́kọ́ náà a gbọ́dọ̀ kọ́kọ́ rẹ̀ ra wá ńlẹ̀ kì í ṣe pé a máa ṣe gidigidi àbí nǹkan kan pé kínní ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa wá ń biṣẹ́ táwọn ọmọ onílẹ̀ máa dé láti kóra wọn wá dé nǹkan kan pé kínní àmọ́ àwọn Yorùbá náà máa ń sọ pé wọ́n ní ìrínisí ìsọnilọ́jọ̀ so ọmọ ńlẹ̀ tó dé so tó kó girigiri wá gbé láti wo kíní kankan pé kíní kankan so tíwọ náà wà ó pé ọwọ́ tó ná wà ìwọ náà ò bá ná lọ èyí ó fìyà jẹrẹ yẹn o so àwọn Yorùbá náà kọ́ ọlọ́mọ yẹn ká jìyà oníyà àmì ọlọ́mọ jẹ jìyà ó yà tí gbogbo ojú tó ń wò mí so àmì Ọlọ́run so ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ so ọwọ́ àpọ́n tó wáyé ká fún wọn a gbọ́dọ̀ fún wọn ok gẹ́gẹ́ bí àpẹẹrẹ a lọ sí orí ilẹ̀ kan lọ ṣiṣẹ́ níbi tá a ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ìkan lára àwọn ọmọ onílẹ̀ ẹ̀ dé ó sì kí wa bó ṣe kí wa ẹ káàsán wa náà ẹ káàsán ẹ̀rọ lásán kankan o ẹ jọ láti bo láti agbègbè wa ń bí náà ni aṣọ ibi tí tá a ti wà dà ká ló náà yín wá sí orí ilẹ̀ yìí àdàkọ̀pẹ́ alágbájá báyìí wọn náà ó dá o ẹ máa kúrò ní orí ilẹ̀ yìí torí pé ẹni tẹ́ ń sọ yìí yẹ sórí ilẹ̀ tó ẹ kó ràn yín wá ló ràn yín wá yìí o so ẹ gbọ́dọ̀ kúrò bẹ́ẹ̀ àwa wò pé ó dà gẹ́gẹ́ bí káwa náà gẹ́gẹ́ bá a ṣe gẹ́gẹ́ bí ìdíṣẹ́ wa àwa náà a gbọ́dọ̀ sọ̀rọ̀ ajé bẹ́ẹ̀ ó ṣe kókó ní tí ó kù tá a dà kí ni ká ṣe abẹ̀bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn aṣẹ ṣe wọn bá ṣe ti wá. ká máa lọ. so ibiṣẹ́ tá a wà yìí kì í ṣe pé bóyá oko ọ̀gẹ̀dẹ̀ àbí oko ọsàn tó bóyá tá a bá ti bẹ́ ọsàn tán á rù sá lọ. àbí kò sí ṣe ti kòkó. so kìdẹ́ sí ti kòkó ní orílẹ̀ tá a wà yìí kákan wá ṣe tí wọ́n bẹ̀ ni kì í ṣe àlébílẹ̀ sá lọ ilé ṣe nǹkan tá a lè ju àpò tá a lè gbé sá lọ. àwa wá wọn lẹ̀ ni àmọ́ nígbà tá a bẹ́ẹ̀ ní sọ so tó ní òun pọ́n wálé so káwa náà ká ṣe kìnnì káwa náà ká pọ́nra wálé so a ti wò pé ibi tí ẹni yìí ń lọ ó ti fẹ́ go far o so tó máa ń ṣe tọ́ tiwa lọ so
àwa náà sì lásìkò lọ́wọ́ kan àwa àjọsìn wọn lẹ́nu àkúrò mi. lẹ́yìn bá a padà lọ bá ẹni tí ó náà wọ́n á ṣe padà jábọ̀ fún pé báyìí ló ṣẹlẹ̀ o ẹni ní kò sí wa láà padà lọ ọjọ́ tàbí fẹ́ padà lọ ẹni náà tẹ̀lé wa lẹ́yìn nígbà ojú wọn jọ kojú àbí ẹnu mi dẹ̀rẹ̀ so wọ́n padà jọ gbà fún wa padà ṣiṣẹ́ wa pẹ̀lú ìrọ̀rùn so ìmí àṣìwà tó yẹ pé bóyá lẹ́yìn pé táwa ti sọ̀rọ̀ sàlẹ̀ fáwọn ń tàn pé ibi tẹ́ ẹ náà wà lọ wọ́n lé wa kún bẹ́ẹ̀ ni wọ́n ní ká kún bẹ́ẹ̀ ni o táwa ti sọ̀rọ̀ àwọn ọ̀nà ẹ wò kò sí wàhálà ẹ máa lọ á kàn sí bó bá yá so àwọn náà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú mi wá fún wọn pé ó dá àwọn ẹni tó léyìn ẹ jẹ́ ká lọ bá wọn tó yẹ pé bóyá nǹkan kan ní kò bá yá wọn náà lórí ilẹ̀ tẹ́ wà wàhálà wà ń bẹ́ o àbí ọwọ́ tẹ́ tira lẹ́kọ́ lẹ́ tira lẹ́ o kankan o so àwọn náà wọ́n mọ̀ pé láàrin ara wọn àwọn mọ̀ yanjú ẹ̀ pé kíní. a máa tún kí àlejò wa lẹ́ẹ̀kan sí ẹ kú ìkàlẹ̀ ẹ kú àtàárọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè òun yìí ò ní ẹ̀ní dọ̀tí ẹ̀ní bàjẹ́ òótọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o wọ́n ní ìrínisí báyìí olùsọ́ni lọ́jọ́ àwọn ọmọ ìgbọ́wọ́ dẹ̀ tún ní ìrínisí nìsọ́ni lóko o nítorí bó o bá ṣe múra òun náà ni wọ́n ṣe challenge ẹ o kò dẹ̀ sí bẹ́ẹ̀yàn bá ṣe wà láyé yìí nígbà tó pera rẹ lọ́mọkùnrin ní géńdé ọkùnrin tó dúore tó wá sọ pé crazy jean ọlọ́mọ ìjà crazy èmi ò bú àwọn tó ń taṣọ iṣẹ́ tí wọ́n náà ṣe business tí wọ́n náà yàn láàyò ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ìwọ̀ntúnwọ̀nsì ni tí a bá sọ̀rọ̀ crazy jean à ń sọ̀rọ̀ crazy jean wọ́n ṣe fún àwọn artists actor àwọn olórin pàápàá jùlọ àwọn olórin tàkasúfèé tí wọ́n lè wọ̀ lórí stage wọ́n ṣe fún àwọn actress àwọn actor tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ń ṣeré bóyá wọ́n ní kẹ́ irú àfáà ní ìsìn àfáà la mọ̀ wọ́n sí sọ̀fíà la mọ̀ wọ́n sí wọ́n wá láǹfààní àtijọ́ pé ok o mo fẹ́ máa ṣe àwọn eré Nollywood o àfáà ẹ mọ̀ ṣe bí àmúgbò ẹ mọ̀ wọ́n crazy jeans àfáà gbọ́dọ̀ wọ́n torí nǹkan mi kàn nítorí pé wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ jọ ìwà wọ́n fẹ́ jẹ́ kí ìmúra yẹn kó jọ ìwà yẹn ọ̀dà ní ìsìn àfáà wá dé fìlà wọ́n wọṣọ rẹ́mú bí wọ́n ṣe jókòó yìí wọ́n wá sọ pé ọyà ẹ ṣe fọ́gò fọ́bẹ̀ ìmúra mi ò jọ o nítorí pé kí ni ẹ lọ mú script wá tí n tó kà ní èyí ẹ náà ṣe èyí tẹ́lẹ̀ mọ̀ ní ìrírí tí mo rí àti tí mo mọ̀ tó ń sọ fún mi àti tí mo rò pé ó yẹ kó rí òun ni mo ṣàlàyé fún wa gbọ́ pé tó bọ́ sí abala àlọ́ ẹ jẹ́ ká dá tọ́mì díẹ̀ náà nítorí àlejò àṣùgbọ́n ká tó wá dá ìtọ́mì ẹ jẹ́ béèrè kan ẹ dákun a máa ń sọ pé ṣó yẹ kó do ìgbàgbé ṣó yẹ kó do ìgbàgbé ẹ̀yin ò tiẹ̀ wá ní dojúkọ kankan rárá gbà tẹ̀ ń kọ́ṣẹ́ bàbá rẹ̀ sábà lọ́wọ́ ló gidi mọ̀ ni olóyè Kàbírù Ọlárẹ̀wájú ní kódà ó dùn mọ̀ràn ní pé kódà tẹ́ ẹ bá ń lọ báyìí jẹ́ẹ̀tì làwọn ó gbé pé ọyá gbà bọ́mọ̀ ṣáà mi kan ṣe ló wọ́n ra jẹ́ẹ̀tì fún mi láàárọ̀ yìí kọ́ lọ́njọ́ kọ́ bá ń jẹ́ kí èròǹgbà rẹ̀ kọ́ wá sí ìmúṣẹ lórí ayé tiẹ̀ gángan wípé jẹ́ẹ̀tì lẹ́gbọ̀gbé lọ lẹ́gbọ̀gbé bọ̀ wọ́n ní kódà bẹ́ẹ̀ ṣe ń yọ bí ọjọ́ lẹ̀ ràn bí òrùn nígbà tẹ́ ẹ̀kọ́ ṣẹṣẹ́ lóòótọ́ ni wọ́n ní ẹnu àbá ní ọ̀rọ̀ yìí ó ti dùn pé ajẹ́pẹ́ iṣẹ́ ọ̀sán bí owó èmi náà láti kọ́ kí n papọ̀ mọ́ presentation. ẹ ṣe gan olóòtú ọlọ́run ló lọ pẹ́. gẹ́gẹ́ bí mo ti sọ síwájú pé kò sí tí ò sí pé níjà bẹ́ẹ̀ àmọ́ gbogbo nǹkan yìí gbọ́dọ̀ mọ fi orí tì. àforítì ni so ọmọọṣẹ́ tó débi ìkọ́ṣẹ́ láàrin oṣù mẹ́ta láti ẹ bá pè yóò òun náà rí wí so ó wá lè jẹ́ ìrírí tiẹ̀ bóyá ìrírí pé ẹ̀yìn àyè sọ̀rọ̀ ni ní pé kíní ni àmọ́ nídìí iṣẹ́ ni ìpèníjà máa ń wáyé tí ìpèníjà wọn bá ti dé èèyàn náà gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ọkùnrin ó dúore kó dúore so kéèyàn dẹ̀ máa fi Ọlọ́run ọba sílẹ̀ nígbà kọ̀ọ̀kan so torí àìmọyemọye lẹ́mìí tó gbóyá sórí rẹ̀ tá a lọ tó pé wọ́n ti yan ni so òun la fẹ́ mọ̀ àbí lẹ́mìí tó gbóyá ẹlòmíì gan yóò kàn tìyàn síwájú pé ẹ wò ó ẹ mọ̀ nìṣó èmi náà ń bọ̀ irọ́ sì ni ẹni tó ní àmọ́ nìṣó ó mọ nǹkan tí a lọ bá pàdé lọ́hùn so ìmí ìlẹ̀ ọ̀dọ́ bóyá pé kíní ni tó pé ibòmíì gan bá diṣẹ́ lọ́wọ́ táwọn tó bá di àwọn múlẹ̀ àbí yàn kan bá di gbà gbòòsì kankan tó bá àwọn sẹ̀ni bẹ́láyé kankan. bó o lè ṣe wá ńlá ṣàkóyọ lórí ẹ̀ àbí tẹ̀yìn òògùn tẹ̀yìn òrílẹ̀ eléyìí. ṣe rí bẹ́ẹ̀ ni a dúpẹ́ fún Ọlọ́run alihamdulilayi a dúpẹ́ fún Ọlọ́run ṣe rí gbogbo ipò téèyàn bá ti wà kéèyàn mọ́ ọkọ̀ máa fi tọ́lọ́run bá síwájú. ọkọ̀ fi tọ́lọ́run bá síwájú. kéèyàn kọ́ máa fi tọ́lọ́run bá síwájú bá a bá jí láàárọ̀ ká bẹ Ọlọ́run ọba wa Ọlọ́run jáde lọ o wọ́n jẹ́ ìṣìnrin o Ọlọ́run jẹ́ ìṣìlẹ̀ tẹ́ o so ká gbogbo nǹkan ká kó sí ọwọ́ Ọlọ́run. ìyẹn ni kórí ẹni báyìí làwúrẹ́ kákọ́kọ́ máa borí ẹni dá lórí ẹni náà lẹ́lẹ́dẹ̀ẹ́ ẹni Ọlọ́run ló dá wa. bẹ́ẹ̀ ni ká máa bẹ ẹlẹ́dàá wa torí
àìmọyémọyé kódà ọ̀gá mi olóyè Kabiru Ọlárẹ̀wájú so tí wọ́n tún jẹ́ secretary gbogbo àrẹ̀sà ní àtìlẹ́ àtòkò pátápátá kọ́nà bá mi lọ́rẹ̀ mi àmín àìmọyémọyé ní ojú èmi àti wọn rí nígbà tá a bá lọ ṣiṣẹ́ kódà àwọn Yorùbá a máa ń pè nǹkan kan ní ewéko tó jẹ́ pé bóyá ojú ọ̀nà tá a ti mọ̀ ní ojú ọ̀nà Daiko Olúwa mi Èdùmàrè ẹ̀sìn olóòtú ọ̀nà wọ́ọ̀rọ̀ lọ́wọ́ àkàbí ọ̀nà ọjọ́ kódà èyí tí mo ń sọ yóò dẹ̀ tún ṣẹlẹ̀ sí wa ní láìpẹ́ tí o ti kódà kò tí tó sùn kan láàrin mi àti wọn náà ó ṣẹlẹ̀ sí wa ibi tá a mọ̀ lójú ọ̀tá àwọn ń tọ́ náà ni tó àbí bá ìyẹn ni pé náà bá lè yẹn lo ewéko ó sì rí ìyẹn pé ó sì wà lóòótọ́ pé yẹn lo ewéko. ṣe rí ohun bẹ́ẹ̀ dáadáa olóòtú. ẹ dákun irú ewé wo ni bóò ló ṣe jọra. ṣe rí nǹkan tí wọ́n ń pè ní ewéko kì í ṣe pé èmi ò lè ní pé ó pè ní pàtó bí ká pè ní oògùn. kábíyèsí Elédùmarè lórí mo ẹ̀sẹ̀ fẹ́ mọ́ sọ fún Idris ni o lórí òun àbùkíní kọmọ̀nà rìn ló dákun bí ewé ṣe rírè ó dàbí ewé ọ̀lẹ o á tètè mọ kókó. ṣe rí kì í ṣe pé bóyá ewé kan pàtó àbí nǹkan kan so oògùn òun ni àwọn nǹkan mìíràn torí pé bóyá wọ́n máa ń ṣẹlẹ̀ so ṣé ọ̀dà nísìnyí alá ń lọ sí Ìwó Road náà la mú orílẹ̀ yìí nísìnyí ẹ̀ tá àlá ń lọ. Ìwó Road lọ́wọ́ àjọ nòjé. nígbà bá wá ní sàn kankan wọn lábàá pé ọ̀nà yìí ti kúrò ní ọ̀nà Ìwó Road ọ̀nà Mọ́kọ́lá rẹ̀ ọ̀nà Dùgbẹ́rẹ́ báwo ló ṣe jẹ́ ojú ọ̀nà náà la sì wà. kábíyèsí láì ṣe pé ẹ lọ fẹ́. so àìmọyémọyé kọ́lọ́ ṣàánú àbọ̀fẹ́ ni. kì í ṣọ̀fẹ́ lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bílífù pé bóyá sọ̀fíọ́ yìí lóògùn. àwọn kan òbí nígbàgbọ́ rẹ àwọn kan ò ní irú Idris òun ò tó mọ̀ sí aláìgbàgbọ́ òun ò tiẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe délẹ̀ kẹtẹ sálámọ̀ tó náà sálámọ̀ táwọn sọ̀rọ̀ ṣe sọ̀fíọ́ kò ṣe sọ̀fíọ́ ẹni kó pààrọ̀ àga pé àwọn èèyàn rẹ̀ mo ní afẹ́ ilé iye mímọ̀ trust wọn ẹ ṣàjà lọ sí gbàgede ètò. ṣe rí Ọlọ́run ọba ni irú kò sí wọn ní nǹkan tó ń kálukú bá gbójúlé kó máa fi sílẹ̀ irú àwa ní ìsàwòrán náà mi ju Ọlọ́run ọba táwa ń sìn lọ àti ẹgbẹ́ so táwọn bí tẹ́ ẹ sọ̀rọ̀ dé tẹ́ ẹ parọ́ olóyè Kàbírù Ọlárẹ̀wájú bàbá rẹ̀ sà ìjọ tí mo dé inú gbági mo bá ṣàrí tí wọ́n ṣàfà tẹ̀síbí wọn ni ẹni sùúrù aago 12 ṣẹ̀fẹ̀ lù ní wọ́n ní kò sí àsìkò téèyàn ibẹ̀ lọ ẹgbọ́n sí lóòótọ́. ṣe rí bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ní. torí mi rò pé ìdájí aago 2 àti aago 4 ìrọ̀lẹ́ wọ́n wá ní kò sásìkò téèyàn ibẹ̀ lọ. ṣe rí bẹ́ẹ̀ ni torí àwọn Yorùbá mọ́ ní pé kò síbi táwa tọ́nà ọba wa tí ó sì. so wọ́n dẹ̀ ní àwọn ẹlòmíín máa ń gbàgbọ́ pé bóyá nígbà tí ìṣòro bá dé lòun ó tó ké pọ̀ lọ́wọ́ ọba àmọ́ ọlọ́ọ̀bá tá a ti ń ké pé ní àwọn àsìkò tí ìṣòro ò tí ì dé tó tí ìṣòro bá dé so lọ́wọ́ kan ní ọ̀dà wa lóhùn. bẹ́ẹ̀ ni àdàgbà tẹ fẹ́ràn jẹ kọ́. so táwọn mọ̀ wípé àbáwò lè rárá ṣe kinní kan ni àbí nǹkan kan ni àwọn Yorùbá ní so wọ́n ní ẹni tó bá dá mi. ẹni tó bá dá mi síwájú ọ̀tẹlẹ̀ tuntun. so yóò fẹ́ tutù gẹ́lẹ́ pẹ̀lú ṣe rí. àjọ̀dọ̀ mọ́ fẹ́ràn ọba wa lẹ̀ ní àsìkò ọ̀kan nígbà kọ̀ọ̀kan. ṣé ẹ ti gbọ́ bá ẹ̀yìn ara lé wọ́n ní Ọlọ́run ọba ò ṣeé fi sílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní ó bá mojú bọ Ọlọ́run lásìkò gbàtàdọ́ àbádé ní ìgbà tẹ́yìn fẹ́ràn jẹ̀kọ́ ni ṣé ẹ mọ kópọ́ọ̀tì ìyẹn ní pé ìdáná eléèdú téèyàn bá kẹ́ kó tó kẹ́ wàhálà téèyàn mọ̀ ti ṣe kèrè mọ̀ ṣe kèrè mí bẹ́ẹ̀ ṣe ń lo ike onífàànù lẹ́ẹ̀mọ́ lo tó ní páálí bẹ́ẹ̀ ṣe ń lo tó ní rọ́bà lẹ́ẹ̀mọ́ lo tó ní rìn ṣùgbọ́n nígbà tó bá di kó kẹ̀ tán ẹni tó dáná yóò ṣẹ̀wá ń bẹ̀ yóò rọ sẹ̀mó yóò rọ àmàlà yóò dín ata yóò tún bomi lẹ́nu nínú èlú ìkan náà ni o kódà nígbà tó bá fẹ́ kú fúnra rẹ̀ yóò tún bomi pa ìyẹn ni pé afẹ́fẹ́ òòrùn mọ́ láti kú o gbọ́dọ̀ ṣe kí ni ibi tí wọ́n pè ní iná àdúrà nìyẹn lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo tèmi àti yín ti ń wo Ọlọ́run èso ní bàbẹ̀jẹ́ ẹ jẹ́ kí n dá tọ́mìnà pẹ̀lú èmi àtàlejò mi ká tó wá bọ́ sí abala àlọ́ ká tó wá máa ṣẹ́rí lọ sílé ẹ ṣeun tẹ̀ ń wò wá. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. Pẹ̀lú ìwà kan ṣá tó láti jẹ́ ṣògbọ́n. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. Pẹ̀lú ìwà kan ṣá tó láti jẹ́ ṣògbọ́n. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. Wọ́n ní lágbájá dàgbọ́n àmọ́ ṣùgbọ́n ṣá. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. Wọ́n ní tàmẹ́tò dàgbọ́n àmọ́ ṣùgbọ́n ṣá. Ọlọ́run tó ti ṣẹ̀dá kó wá ti tó ní kálukú. Kí wàhálà ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. Kí là ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. Kí wàhálà ó ti ṣèyí sí iná ẹ wá sọ fún mi náà. Kí là ó ti ṣèyí sí iná
dá tó ní ṣùgbọ́n tó fẹ́ máa báyà gbé. kí làwọn ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. ọkọ tó dá tó ní ṣùgbọ́n tó fẹ́ máa báyà gbé. kí làwọn ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. ìwé làwọn ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. kí làwọn ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. aya tó dá tó ní ṣùgbọ́n tó fẹ́ máa kọ́kọ́ gbé. kí làwọn ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. aya tó dá tó ní ṣùgbọ́n tó fẹ́ máa mọ́ òun. kí làwọn ti ṣe yìí sí iná ẹ wá sọ fún mi náà. ó jẹ́ ní kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹnu. owó alátẹ tó ń ta tẹnu. àbúrò ìlọrùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́lẹ̀ owó alátẹ tó ń ta tẹ́lẹ̀ tètè ń bò fún agbọ̀ngbẹ̀ lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹnu. owó alátẹ tó ń ta tẹnu. àbúrò ìlọrùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́lẹ̀ owó alátẹ tó ń ta tẹ́lẹ̀ tètè ń bò fún agbọ̀ngbẹ̀ lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. ẹ̀gbọ́n náà ta ló mọ̀nà o ẹ̀gbọ́n náà ta ló mọ̀nà. a kí gbogbo ẹ̀yin ará ilé ẹ ṣé tẹ̀ ń wò ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ẹ mà ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè á bára wa pẹ́pẹ́pẹ́ á mà bára wa jìnnà ni mo kí wa lẹ́ẹ̀kan sí i ṣó yẹ kó doyin ìgbàgbé ètò ní ṣó yẹ kó doyin ìgbàgbé ní ìkànnì Cream Radio and TV ṣe ẹ ti dúró déédéé ẹ mà kú bẹ́ẹ̀ ṣe ń fọkàn ara ẹ̀mí ìfẹ́ ayọ̀ àtàlàáfíà bá mi bọ̀ láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn lágbára lọ́wọ́ Elédùmarè àbàríra wa pẹ́pẹ́pẹ́ gbogbo bí tẹ̀lé àti tiwọn wọ lọ́rìn èṣù ní babẹ̀jẹ́ ẹ kú ìjókòó àlejò mi. ẹni tí èmi àti wọn ti ń ṣe àpàtẹnujẹ́wọ́ láti kọ́ bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn àwọn náà ni Alfa Lukman bẹ́ẹ̀ ni Hamsat ọlá tó ṣe kí ni o àfa oore ló pé ẹ ṣeun tí wọ́n ń ṣojú bàbá wọn náà ni wọ́n ń ṣojú olóyè Kàbírù Ọlánrewájú àrẹ̀sà ní tilé toko káàpàtà àrẹ̀sà bàbá mo kí ọmọ òkè ọ lágbára lọ́wọ́ Elédùmarè bàbá mi ò ní dààmú àlejò mi ẹni ìdáhùn ìbéèrè tí mo béèrè ò dáhùn yóò pẹ́ yọkan tí a ṣàlàyé pé báwo lẹ ṣe máa ń rìn ọ̀nà wo lẹ ṣe máa ń tọ́ tí nǹkan bá pa ẹ̀yin àti àwọn àgbàlagbà tó wà lẹ́nu iṣẹ́ yìí tí nǹkan bá jọ pààyàn pọ̀ ẹ ṣàlàyé láàrin ìṣẹ́jú péréte. ẹ ṣeun gan olóòtú tí a bá ẹni tí tá a bá débi iṣẹ́ tá a bá àwọn àgbàlagbà wọ́n jẹ́ bí àwọn bàbá wa àwọn bí bàbá wa tó lẹ́yìn pé a bá wọn lẹ́nu iṣẹ́ yìí ni tí wọ́n bá tá a bá wọn níbi iṣẹ́ wọ́n á yẹ pàwá tí wọ́n á jẹ́ bí ọmọ wọn yìí ìṣèjọ papọ̀ ọ̀nà wọn la fẹ́ gbé gbà àkọ́kọ́ ni a kọ́ fún wọn ní ìbọ̀wọ̀ tiwọn. bẹ́ẹ̀ni nítorí ewu orí. so gẹ́gẹ́ bí nítorí owó irú wọn and then a gbọ́dọ̀ sáré bẹ́ síwájú wípé ẹ mo mọ̀ nípa ilé mo mọ̀ nípa ìpè kíní kankan so àwọn a kọ́ fún àwọn ní àǹfààní kí wọ́n sọ̀rọ̀ tiwọn ok báwo ni kíní ṣe rí o báwo ni kíní ṣe rí o lẹ́yìn ìgbà náà làwọn náà ṣàfi òye gbà bàbá mi o èmi náà ti rò pé báyìí ni àmọ́ gẹ́gẹ́ bí òye ọmọ tèrè gẹ́gẹ́ bí òye ẹ̀bàjẹ́ ká gbé báyìí o pé kíní so láti bíbẹ̀ àwọn náà wò pé nǹkan tọmọ yìí sọ so àwọn ni ọ̀rọ̀ ni táwọn náà bá gbé yẹ̀wò tí wọ́n ọ̀dà ẹ̀ ṣe báyìí káwa ni wọ́n ṣe ní káwa náà ṣe ẹ̀ bá a ti fẹ́ ṣe ẹ̀ ká níbẹ̀ àwọn náà tún lè sọ báwo dáa tẹ́ bá ti ṣe báyìí ẹ̀ tó máa mú eléyìí náà ẹ̀ fi lè kún níwọ̀nba so ìdí so àgbọ̀dọ̀ jájú sí wọn àjọ̀dọ̀ pé bóyá àwa làwa mọ̀ ṣe àbí pé kíní ni tó ráwọn Yorùbá sọ pé wọ́n lẹ́ni tó bá ju ni lọ ó lè ju nínú àwọn kan tiẹ̀ tún ló lè pa ní ọlọ́mọjà rẹ̀ tí ó pa wá. àmì Ọlọ́run so a gbọ́dọ̀ máa fún àwọn àgbàlagbà nídìí iṣẹ́ wa a gbọ́dọ̀ máa rò pé àwa náà ti mọ̀ ń pa ẹ̀ àwa náà ti dọ̀gá ara wa ọ̀gá níbo àwọn Yorùbá náà sọ pé wọ́n ní ọmọ ìdàgbà títí kó ṣe jù bá àwọn òbí ẹ̀ lọ so gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí so ìmọ̀ yìí so Ọlọ́run àwa kà nínú tírà so wọ́n ní ẹgbẹ́ àwọn àgbàlagbà tó bá nímọ̀ ẹgbẹ́ ọmọdé ni ọmọdé tó bá nímọ̀ ẹgbẹ́ àgbà ni
ìyẹn ni pé àtọmọdé o àtàgbà àjọṣe fúnra wa so àjọṣe fúnra wa ni. mo kí àlejò wa lẹ́ẹ̀kan sí lágbára lọ́wọ́ Elédùmarè kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́. Abala tá a wá wà yìí òun náà la pè ní abala àlọ́ o tá a ṣe láàrin ìṣẹ́jú péréte. Àlejò mi mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n. Mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ àjọ lọ pàyàmọ́rí nígbà náà lọ́hùn-ún. Tí wọ́n wá lọ pàyàmọ́rí ṣé wọ́n lọ secondary school wọ́n bá lọ secondary school ṣé wọ́n gbọ́ Yorùbá. Àwọn tẹ̀ wá lè láwọn kàkà kọjá yunifásitì àwọn ká Cambridge mi ò fẹ́ mọ̀ o ṣùgbọ́n tí ẹ ṣáàtì ẹ̀ gbọ́ Yorùbá tẹ́ ẹ gbọ́ Yorùbá ìdílé tá a fi mọ̀ pé lóòótọ́ ẹ máa lọ. Àlọ́ tí amúwá fún tòní ó sọ wípé òrùkú tindí òrùkú tindì òrùkú gbígbọ́ ọmọ. Ó yẹ ẹni tó mọ tiẹ̀ ti sọ́tọ̀ òrùkú tindí òrùkú gbígbọ́ ọmọ o gbogbo wọn ló lé ń tìrò kí gangan ni kí la pè é tá lòrùkú èwo ló ti ń dí ata làwọn ọmọ rẹ̀ irú tìró òwò ló lé wọn. ẹ bèrè mi. ẹyọ kan péré náà láàmú wá fún yín nítorí àsìkò wọn. òrùkú tindí òrùkú tindì òrùkú gbígbọ́ ọmọ gbogbo wọn pátá ló lé ń tìró kẹni o tèmi bá ti mọ tèmi àti yín jẹ ni ń tá a mọ̀ ọ́ sè ní kódà kò sí tá a lè fi ṣètàn. ẹ̀wà. ẹni pé mo ti put yín tù bí aṣọ olóyìnbó ẹ bá ń pàtẹ́wọ́ fún àlejò mi àtẹ́wọ́ ọwọ́ rèé. nídìí èyí tá a bá wá sọ wípé ẹ̀wà ẹ bá mi sọ nǹkan mẹ́rin tá à ń fi ẹ̀wà ṣe. lára nǹkan àkọ́kọ́ tí mo mọ̀ pé àwọn ń fi ọ̀lẹ ṣe. tá à ń fi ẹ̀wà ṣe. tá à ń fi ẹ̀wà ṣe so à ń fi ẹ̀wà ṣe àkàrà so à ń fi ẹ̀wà ṣe èkuru. epo ẹ̀ sì ti ń já sí mi láyà. so à ń fi ẹ̀wà ṣe ọ̀lẹ̀ mọ́ínmọ́ín. bẹ́ẹ̀ ni mẹ́mẹ́ so adẹ́tun a máa ń fi. irú ọbẹ̀ wo la lè fi ẹ̀wà ṣe. a lè fi ẹ̀wà ṣe gbẹ̀gìrì. ẹ bá àtẹ̀wọ́ àlejò mi dà lágbára lọ́wọ́ Elédùmarè kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ tá lẹ́ni tí mo gbà lálejò láti nǹkan bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn àwọn náà ni Alfa Lukman Hamzat Orelope tí wọ́n ṣojú bàbá wa tí wọ́n ṣojú bàbá wa olóyè Fasasi Kabiru Ọlárẹ̀wájú tí ò sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè bàbá wa olóyè Kabiru Ọlárẹ̀wájú KBL Ventures ẹ mà ní bàjẹ́ bàbá ẹ sì ní fẹ́ bàjẹ́ àwọn wá ní kámọ́rìn yín lásán ní ìkànnì Cream Radio and TV nítorí pé ẹ̀yin tẹ́ ẹ wá láti ìyànníyàn ìpapò tẹ́ ẹ wá láti ìyànníyàn iléeṣẹ́ yín tẹ́ ẹ wá láti ìyànníyàn ibi tẹ́ ẹ gbé ṣiṣẹ́ ajé ti yín tẹ́ ẹ wá wò wípé ẹwọ ẹ má ní mí lára jàre ẹ má fàyè ní mí lára kí n problem àwọn pípù yìí gan àkókò mọ kókó ẹ má jẹ́ àtàràjẹ ìkànnì Cream TV and Radio àrìn gan ni pàápàá jùlọ ìkànnì TV tá a wá wà yìí tá a dúró tá a lé tẹ́tẹ́ sí àrìn gan ni bá a ṣe rìn lọ́nláìn tó pè ní YouTube náà láàrin lórí Facebook gbogbo lọ́lọ́kan òjọ̀kan tí mo sì nígbàgbọ́ pé àwọn èèyàn fọ́lọ́ wa bẹ́ẹ̀ náà láìkì tán dẹ̀ ń ṣí ẹ̀ kódà wọ́n tún ń lọ́ọ̀fù kan ni àwọn ẹni àgbọ̀dọ̀ rìn yín lásán gẹ́gẹ́ bí àlejò wa ilé iṣẹ́ Ofumi Wears wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn kékeré náà ni Ofumi Wears bóyá nípa ti ẹ fẹ́ máa sọ ni ẹ fẹ́ ṣènáwó òde yẹn ṣàkóso fún mi ẹ kàkà sí nọ́mbà tó wà ní ara nylon kékeré yìí ẹ bá wa gbà á pẹ̀lú ayọ̀ àtàlàfẹ́ ẹ má bínú sí wa wípé ó pọ̀ dáadáa. ẹ ṣe gan olóòtú Yes, iléeṣẹ́ Ofumi Wears so tí wọ́n fi ẹ̀bùn yìí tí wọ́n fi ta wá lọ́rẹ so iléeṣẹ́ náà kò ní bàjẹ́ pẹ̀lú gbọ́dọ̀ iléeṣẹ́ náà kò ní jóná iléeṣẹ́ náà yóò mọ lọ sí òkè pẹ̀lú gbọ́dọ̀ gbéga máa dé bá wọn ní níléeṣẹ́ náà láwùláwàlá kò á tá ẹ ṣeun gan ni lẹ́ẹ̀kan sí ẹ bá dárúkọ yín fáwọn ará ilé àti ẹni tẹ́ wá ṣojú. orúkọ tèmi ni Sọfíọrọ Lukman Orelope so tí mo wá ṣojú bàbá wa olóyè Chief Fasasi Kabiru Ọlárẹ̀wájú tí wọ́n jẹ́ balógun fún àrẹ̀sà ní tilé toko bẹ́ẹ̀ náà sì tún àwọn náà dẹ̀ tún ní secretary fún àrẹ̀sà náà ní tilé toko so kí Ọlọ́run kó bá mi lọ́ra ẹ̀mí tiwọn náà Ọlọ́run kó bá mi dó ti àwọn náà. ẹ ṣeun gan ni
gbọ́ kéjú ó pọ̀ báyìí ṣókí báyìí náà lọ bí odò báwọn Yorùbá ṣe sọ náà nìyẹn ọmọ yín ni ọ̀rẹ́ yín ni pàdé yín jùjùjù tó bá jẹ́ pé ń fọ́lọ̀ mi ẹ̀ ń láìkì mi ẹ̀ ń lọ́ọ̀fẹ́ ń ṣe ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ẹ̀yẹ ṣáà máa wo ìkànnì Cream TV tí ò bàjẹ́ rí tí ò sì ní bàjẹ́ láíláí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ ọmọ bàbá òye ní ìrànyà ní máṣáhùn tó jẹ́ pé títà capital lọ́rọ̀ rẹ̀ ó náà kọ Ọlọ́run ọba yìí náà ni ẹ ṣe ń tẹ̀ ń wò wá gan-an ni lórí ètò yín ètò wa ṣó yẹ kó dùn orin ìgbàgbé oníṣòwò à ń pè yín oníṣòwò à ń pè yín òṣìṣẹ́ ìjọba à ń pè yín ìránṣẹ́ Ọlọ́run ẹ wá ṣe tó yẹ tó ti dùn orin ìgbàgbé nínú ìjọ pàápàá jùlọ èèyàn ọmọlẹ́yìn Jésù Kristi ẹ wá ṣe tó ti dùn ìgbàgbé alásàlátù ẹ̀rọ ọmọ kankan àbí kejì tó ti dùn orin ìgbàgbé nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni tó jẹ́ pàwọn èèyàn káràmásìkí ẹ̀ mọ́ bóyá nínú àwẹ̀ Ramadan ni àbí lẹ́yìn rẹ̀ àwọn tá à ń ṣe àti má ṣe mọ́ àwọn táwọn bàbá wa ti ń ṣe àti táwa gangan tá à ṣe tá a kọ̀ sílẹ̀ tá a ti sọdún orin ìgbàgbé gbogbo wa pátápátá là ń pè kò jẹ́ nìkan sí kò jẹ́ nìkan sílẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè àní dààmú àti wájọ pàdé lọ́sẹ̀ yìí ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nínú owó ọmọ àìkú tí ṣe baálé ọ̀rọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè èmi ò fi ilẹ̀ nínú ìbànújẹ́ lọ́jọ́ mẹ́jọ mi ò ní bá yín nínú ìbànújẹ́ ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ẹ ní dààmú ó tún di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nígbà tó bá yá wà lọ́kọ ò fẹ́ràn rẹ̀ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nígbà tó bá yá wà lọ́kọ ò fẹ́ràn rẹ̀ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu.